Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa. Ẹ kú bójú ọjọ́ ti ṣe rí. A dẹ̀ kú ìmúrasílẹ̀ fún ètò ìdìbò gómìnà àti ti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé àwa la máa ń ti ojúlé dójúlé láti mọ bí ọbẹ̀ gbẹ́dùn, a tún ti dé sí àkàtà ọ̀kan lára àwọn olóṣèlú eléyìí tí wọ́n ń gbèrò láti díje fún ipò ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A ti dé sí àkàtà wọn láti wá gbọ́ ohun tí wọ́n ní fún àwọn ará ẹkùn ìdìbò wọn, ohun tí wọ́n ní fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọ̀kan lára ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ tí wọ́n bá láǹfààní láti débẹ̀. Ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ṣe wá pé níbi tí ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ọ̀hún tó bá ti ń lọ náà ni ẹ̀yin aráàlú á ti mọ irú èèyàn tí wọ́n fẹ́ lọ ṣojú yín. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi. Ká má dènà pẹ̀lú rárá, ẹ jẹ́ kí n máa kí ẹni tí wọ́n gbà wá lálejò kú dédé àsìkò yìí, kán dẹ̀ bá mi dárúkọ wọn fún ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá. Ẹ ra gbogbo ẹ̀yin ará ilé, ẹ ra àǹtí Sekinat. Orúkọ mi ni Tolani Adigun Tajudeen. Mo jẹ́ ọmọ ẹgbẹ́ APC All Progressives Congress fún Ibadan South West Constituency 1. Ẹ ṣé púpọ̀. Èyí ò kì í ṣe àkọ́kọ́ tẹ́ ẹ sọ pé ẹ díje láti lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ǹjẹ́ àwọn nǹkan kan tiẹ̀ ti wà tí ó jẹ́ àyípadà yàtọ̀ sí àsìkò tẹ́ ń gbèrò pé fẹ́ lọ ṣojú ní ọdún 2019? Eléyìí kọ́ ni àkọ́ta nínú òkìtì ọ̀bọ. Mo jẹ́ ìgbà tí màá bẹ̀rẹ̀ òṣèlú, mo bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ bàbá wa olóyè àgbà Rashidi Adéwọlé Ọlájọjà nínú ẹgbẹ́ Accord. Mo jẹ́ kan lára àwọn flag bearers nínú ẹgbẹ́ tá à ń pè ní ọlọ́wọ́bọwọ́ ADC fún 2019. Àwa ni wọ́n tẹ̀rí fún ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́ ẹ̀. Ní 2023 mo tún wá jọmọ ẹgbẹ́ APC. Mo jẹ́ olùdíje nínú ètò ìdìbò tó ń bọ̀. Ìntaari tá a sọ pé a fẹ́ ṣòṣèlú, àwọn ìnta fẹ́ kó wọnú àdúgbò wa ní ti dáadáa, àwọn ìlàkàkà wa ní ti dáadáa lórí àdúgbò tó fi wu àwa náà ká tún jáde. Ìta lè ṣe ní àpò ara wa, à ń ṣe omi ara ẹ̀jẹ̀ ara táwa náà lè gbìyànjú tá a lè dá sí, à ń ṣe. Àmọ́ tá a bá wò pé bigger platform ní ká wà nínú òṣèlú, pé n tá a máa tún mú owó àdúgbò ó tún pọ̀ sí. Mo fẹ́ lè sọ fún yín pé láti 2019 tá a ti dìbò, ẹgbẹ́ tó wà ńbẹ̀ ti wà ńbẹ̀ ní àǹfààní tiẹ̀ tí wàá takú pátápátá tá a ti rí true dividend of democracy ní àdúgbò yẹn. Aláwọn ọmọ wa tí wọ́n ti kọ́ṣẹ́ tí wọ́n rí bá ti wọ́n ọ̀rọ̀ náà wọ́n fẹ́ fi tẹ̀síwájú. Bẹ́ẹ̀ náà la rí àwọn ọmọ tó ti kàwé fẹ́ pé àwa òbí náà la ṣe tún mọ bá a ṣe ń fún wọn lówó oúnjẹ àárọ̀ àti tọ̀sán àti talẹ́. Ní àdúgbò wa lágbègbè tá a ti jọ jáde, gbogbo àwọn nǹkan kan wà tó yẹ pé nǹkan kéékèèké kò yẹ ká ṣe máa sọ̀rọ̀ open defecation ibi tí nǹkan dé dúró. Public toilet kò sí. Àwọn ilé wa gan ká ṣe gọ́tà ká ṣe ètò ìlera wa ó wọ́. Gbogbo ẹ̀ náà dẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí local government. Ìjọba tó wà ní tansin wọn gbọ́ pé ó yẹ kí local government wà operational. Ó dẹ̀ jára nǹkan táwa fẹ́ mú àyípadà kò wá bá. Local government ló súnmọ́ àwa aráàlú jù. Tó bá wà operational, health centers wà máa wà operational. Tó bá wà operational kó tó di pé ìjọba tó wà lókè mi ni governor ni House of Assembly ká tó reach out, àwọn gógó ti tètè. Inner roads wa tẹ bá mọ bí àwọn tẹ bá gbàdúgbò ẹ kọjá, àwọn inner roads wọn ṣe nothing to write home about. Àwọn nǹkan díẹ̀ lára ń tà rí nìyẹn. Tàbá wá jọ wò sàkún ẹ̀ láti 2019 àǹtí Sẹ́kì ọmọ àdúgbò lẹ́yìn náà. Kí ni kókó ẹ sọ kókó nǹkan ẹyọ kan tẹ́ rí? Kò sí. Inú mi dùn pé ohun tí ẹ̀ ń gbèrò fún láti 2019 náà lẹ́yìn ó sì tún jẹyọ nínú ọ̀rọ̀ yín sìn. Láti 2019 tí gbogbo ẹ̀ ti wá rí bó ṣe rí, ǹjẹ́ tiẹ̀ láǹfààní láti máa ní ìfarakínra pẹ̀lú àwọn èèyàn ládùúgbò? Mi ì kúrò ládùúgbò rẹ̀. Ọ́fíìsì mi wà ní Gẹ́gẹ́. Ilé ojúmọ́ kan ò mọ́ kí n má forí kanlẹ̀ ládùúgbò. Ní gbogbo bá a ṣe dìbò tí gbogbo ẹ lọ, kì í ṣègbà tá a fẹ́ dìbò nìkan làwa ti ń ṣe dáadáa sádùúgbò. Aláwọn ọmọ tá à ń sanwó school pé a fi wọ́n sí private school ni. Létò pé tó jẹ́ ọmọ àdúgbò. Létò nílànà pé kò ságbára púpọ̀ fáwọn òbí. Èmi ọmọ òkú ọ̀run ni. Yàtọ̀ sí yẹn, àwọn ọmọ wa tó kọ́ṣẹ́ ó láwọn tá a tún gba ibi tá a gbà sọ fún pé ìwọ náà ó yá mú èèyàn mọ́ra ẹjọ́ máa lò ó. Lílànà pé ká lè máa kó àwọn ọ̀dọ́ wa kúrò lójú títì
àwa la ní highest number of dropout kids. ẹ jẹ́ kí a wá ká ti bọnú ara wọn náà bọ́rọ̀ ṣe débẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n bá máa sọ, wọ́n á ní àwọn ọmọ tí wọn láǹfààní àti lọ síléèwé tó jẹ́ pé wọ́n sá kúrò níléèwé ni àbágbára ò sí, wọ́n pọ̀ lẹ́kùn ìdìbò yín. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ nǹkan kan tiẹ̀ wà tẹ́ ti gbé kalẹ̀ àbí tẹ́ ń lérò ń gbà wípé tẹ́ ẹ bá láǹfààní àti débẹ̀ o àyípadà tẹ́ fẹ́ mú bá rẹ̀? Ẹ ṣé. Ní tá a bá ní ká pín ọ̀nà méjì la pín sí. Ọ̀tọ̀ ní primary education, ọ̀tọ̀ làwọn tó ti ní school set àbí tó ti kọ́ṣẹ́. Angle méjèèjì la fẹ́ mú àyípadà bá. Ní ti tàwọn ọmọdé tó sì wà lábẹ́ òbí, gbogbo wa la mọ̀ pé a ní ìdí láti máa ranra wa lọ́wọ́. Kìí dẹ̀ ṣẹjú òbí náà bí gbogbo ẹ̀ ṣe dà ní. Látòrí uniform la ti bẹ̀rẹ̀. Látòrí pé kájọ mójútó wọn. Ṣé àwọn ọmọ tẹ́ ẹ fà sílé school lọ́wọ́, ṣé bẹ́ẹ̀ náà wà? Ṣé a ní closed place fún àwọn ọmọ láti wà? Kò ṣe pé bóyá àwọn ọmọ ṣe dé school tán náà tún ti ṣeré lọ náà tún ti bá tiwọn lọ. Ṣé a lè account fún each ọmọ at every point? Àwọn teachers ṣá sanwó wọn nígbà torí nígbà kinní kan ló mórí orí wúwú yá. Tẹ́ bá ń jẹ sálárì tẹ́ ẹ̀ sanwó, báwo nínú títà gan ṣe dùn láti jókòó kọ́ ọmọ? Èyí tá a tún wá máa wọn ọmọ tá à ń jan páàkì wọn sínú class ìyẹn ò ní sí ń bẹ̀ mọ́. Ayé Ládọjà ńgbà tó ń ṣe gọ́vnà ìgbà yẹn la rí 25 per class. Nísìn ẹ lọ ka iye ọmọ tó wà ní class. Nísìn ẹ lọ wò ṣé environment tó ti ń kàwé ṣó wà conducive. Ṣáàrága, ṣáàrí tábìlì, ṣáàrí plánù láwọn schools tó jẹ́ school ìjọba. Gbogbo nǹkan tó tá a rí ni tí bá bẹ̀rẹ̀ sí ní names àwọn school mélòó náà ni gbogbo school ta ní lọ́dọ̀ wa. Àti ẹ̀tún wá ní secondary school àwọn ọmọ wa ń sọdá títì lọ ni. Ẹ wá wo adúrú ọmọ tó jọmọ àdúgbò tán ti já náà mọ́ mọ́tò lẹ́nu tán ti kú. Báwo la ṣe fẹ́ bring secondary school back ká mú wá sọ́dọ̀ wa? Tó fi jẹ́ pé àwọn ọmọ ò ní máa lọ sọ́nà tó jìn mọ́. Ìyẹn jẹ́ ti ìlànà ti àwọn ọmọ tó sì wà lábẹ́ òbí. Àwọn ọmọ tó ti wá ka O levels gbogbo wa kọ́ la máa kàwé. Gbogbo ọ̀nà tá a bá dáwọ́lé kọ́lọ̀ ń jẹ́ ká ti là ká lu ká dẹ̀ jókòó fàdúgbò àti fara wa ni. Nínú ẹ̀ àrà àwọn ọmọ tó máa kọ́ṣẹ́. Iṣẹ́ tán kọ́ vocational centers ó la ní tán ti fẹ́ kọ́. Àbọ̀dọ̀ ta la fẹ́ fi wọ́n sí tán ti máa kọ́. Ẹ̀sìn à ń ṣe nǹkan kan àwọn olóṣèlú á ṣe nǹkan kan àwa olóṣèlú ń ṣe nǹkan kan tó ń pè ní empowerment. Rí ibi tán ti gbé ọ̀kadà fún tailor. Àwọn ohun tí ò ní túmọ̀ sí iṣẹ́ tó ní kálukú kọ́ ẹni tó ń ṣiṣẹ́ organizer tẹ̀ gbé refrigerator fún ṣojọra wọn. Ẹ jẹ́ ká nǹkan tó ní túmọ̀ sí wa at every point ní kẹ́ ẹ jẹ́ ká máa fi ranra wa lọ́wọ́. So ẹ jẹ́ ká àwọn ọmọ èyí tó bá yẹ pé iṣẹ́ ló fẹ́ kọ́ báwo la ṣe máa wà accessible sí wọn? Ìyẹn dẹ̀ làwa ti ń ṣe látọjọ́ tó ti pẹ́. Ìfọ̀rọ̀wérọ̀ àjọ ń jókòó àjọ ń sọ ibo ló wà kí ló kù kí ló ká tún ṣe. Ìtagbára bá tó ṣe mọ́ à ń ṣe lásìkò yìí. So èmi àtàwọn ọmọ àdúgbò àjọ ń jókòó àjọ ń sọ ibi tó kù sí àmọ́ èyí tó kàn àmọ́ kọ́lọ́ ń gbàjọba tó ń bọ̀ lé wa lọ́wọ́ kọ́lọ́ má dá wa dá káwọn aráàlú náà ní kọ́ńdẹ̀ má dá wa dá á ṣe dáadáa. Gbogbo àwọn ọmọ wa ibi nǹkan kan wà tí mo bẹ̀rẹ̀ sí ní tẹnumọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀rọ̀ agric ni. Láì dẹ́ ṣe pé mi àti flag bearer standard flag bearer wa Teslim Kọ́láwọlé Fọlárin láì ṣe pé abára wa sọ tẹ́lẹ̀. Ó wá jẹ́ pé nǹkan kan tèmi ń rò làwọn náà ń sọ. À ń sọ̀rọ̀ pé agric Southwest local government á nílẹ̀. Let's go back to farming. Gbogbo wa ò lè kàwé, gbogbo wa ò lè ṣe dókítọ̀, gbogbo wa ò lè taṣọ, gbogbo wa ò lè oníkálukú gbogbo ọ̀nà tá a bá fọwọ́ lé. Nígbà tá a bá tẹ apportion ibi tí mo ti mọ̀ràn ẹ̀bọ̀ tí mo fi ń sọ̀rọ̀ farming ní Southwest. Apportion ilẹ̀ àwa náà là kọ́ wọn bó ṣe fẹ́ grow produce. It might be small things ó lè jẹ́ ewédú. Àdúgbò tó jẹ́ àdúgbò wa níbẹ̀ lọ́jà pọ̀ sí jù. Ọjà Gẹ́gẹ́ wà ń bẹ̀, Oríta Mẹ́rin, ọjà Alágolo. Kò sí ẹ wá sọ fún mi ọjà wo kí ni mo gbé wọjà tí ò dówó bó jẹ́ ewédú ni bó jẹ́ ńlá ni
àwa ní iṣẹ́ rí encouragement tí mò ń fáwọn èèyàn ni pé inú ìríra inú ìgbẹ́ lowó wà. So tá a bá wá mú àwọn èèyàn tá a kọ́ wọn tó ń ṣe, àwọn náà ní sense of pé kíní mi ni. Ọ̀pọ̀ ọmọ tẹ́ ẹ̀ rí títí ebi ni. Kò sí ní tó ní káwa náà àtẹ̀mí àtẹ̀yìn, kò sí ní tó ní káwa náà má dúró lórí ìta bọ́n fọ́tò ká láfẹ́ gbòó. Àwọn kan ní òwò wárùn. So àwa náà wà níwà wọn tó kù ràn. A wà jọ pawọ́pọ̀, a jọ ṣe. Tí wọ́n bá ń sọ̀rọ̀ lóríṣiríṣi nípa àwọn ọmọ líle, ǹjẹ́ ìlànà kan wà tá a tiẹ̀ fi lè dẹ́kun àwọn ọmọ líle yàtọ̀ sí àwọn pé kán láǹfààní àti lọ school, àwọn tí wọ́n bá tiẹ̀ lọ school tí wọ́n ti ya bọ́n ṣe láwọn fẹ́ yà, ǹjẹ́ ọ̀nà kan wà tẹ̀ tiẹ̀ fi lè ṣe àtúnṣe pé orí tó ti ń yí yìí o, ẹ jẹ́ ká ṣe kó lè dúró dáadáa, ǹjẹ́ ìlànà kankan wà nílẹ̀ fún wọn bí? Ẹ ṣé púpọ̀. Kò sí ẹni tí ò tí ì lọ káàkiri nínú gbogbo wa. Báwo náà ṣe ń ṣe láwọn ibi tá a ti dé? Ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá fẹ́ sọ̀rọ̀ á ní abẹ́ báwo náà ṣe ń ṣe ń lu London, báwo náà ṣe ń ṣe l'Amẹ́ríkà. Àìmọye ọmọ tó jẹ́ kò tẹ̀ tí wà condemned. Tá pé wọ́n ti mú wọn lọ juvenile prison ni, wọ́n ti mú wọn lọ sí main prison ni. Báwo náà ṣe turn life wọn around kan fi wúlò fún society? Kò sẹ́ni tó fẹ́ kú. Gbogbo wa náà ariwo la kàn ń pa, kò sẹ́ni tó fẹ́ kú. Gbogbo àwọn ọmọ iná wọn ò fẹ́ kú. Tí wàhálà bá pọ̀ jù, ọ̀rọ̀ tẹ́ bá wọn sọ wọ́n á gbọ́. Most of them sound ju àwa gan tá rò pa normal lọ. Tẹ́ bá wọn sọ̀rọ̀, ẹ mọ̀ pé ọpọlọ wà lórí wọn. Ẹ jẹ́ ká máa re-engage wọn. Ẹ jẹ́ ká fún wọn ní another sense of life. Mo ń tẹnu mọ́ nǹkan kan pé Southwest one, pé we are sitting on a keg of gunpowder, pé ara ń kan gbogbo ìlú. Ẹ jẹ́ ká kọ́kọ́ exhaust gbogbo nǹkan tó bá yẹ ká ṣe ká tó wá sọ pé èyí tí ò bá wá gbọ́ o. Ṣé pé àwa abiyamọ tá a bá bọ́mọ wí, tá a bá wí, tá a pé gbogbo èèyàn tá a pẹ̀tù tá a ṣe, tọmọ yẹn bá ní dandan òun ò ní gbọ́. Tá a bá wá yọgi àbí tá a yọrẹ́, ṣé pé gbogbo ayé á mọ̀ pé aṣọ títí wọn ò gbọ́ ni. Àmọ́ àti ẹ̀ tí ìṣẹ̀dá kan àti ráwọn tó ń gbé police station wa. Àdúgbò tá a ti jáde, wọ́n máa ń pè ní indigenous part of Ibadan. Agboolé Ìbàdàn gbogbo wa mọ̀ra wa. Alólùfisùn, a ní olùbáwí. Kò sájòjì láàrin wa, ìwọ̀nba làwọn àjòjì tó wà láàrin wa, bí àwọn tó wá yálégbé. So kí wá ló dé tọ́mọ compound kejì á ṣe tí ò dáa, táà nílé fegun òtòlò tó ká yanjú ẹ̀ láàrin ara wọn. Ìyẹn la rí. Èmi believe pé gbogbo àwọn ọmọ tá a rò pọ́n lè, let us keep engaging them. Báwo la ṣe, ọ̀pọ̀lọpọ̀ wọn níṣẹ́ lọ́wọ́ o, ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ ẹ̀kọ́ o, ọ̀pọ̀lọpọ̀ kọ́ṣẹ́. Àìrí kan ṣe kan ló jẹ́ kán wà ní títì. So iṣẹ́ tó kọ́ nílànà iṣẹ́ tó kọ́ yẹn, ẹ fún ní nǹkan tó lè lò. Ẹ wá wò láàrin ọdún kan àbí méjì, bí ìyàtọ̀ ní wá. A lè má lè ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan. A lè má lè ṣe lẹ́ẹ̀kan náà, but tá a bá ti ń rí àwọn tá a rí pé òkè eléyìí ní ó lọ́rọ̀ ọgbọ́n tá a ti mú kúrò. Ẹ̀hún náà tún jẹ́kọ̀ọ́ fáwọn yòókù ẹ̀ pé tí lágbájá fi lè turn a new leaf, kò sí tí ò lè dánú wa. Ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín, gbogbo àwọn agboolé tó wà ní ẹkùn ìdìbò yín, agboolé kọ̀ọ̀kan pẹ̀lú ìṣòro tiẹ̀ ni. Ǹjẹ́ tí ẹ lè sọ méjì mẹ́ta nínú àwọn ìṣòro tó ń bá àwọn agboolé wọn ìfira? Ẹ ṣé púpọ̀. Gbogbo Southwest one lápapọ̀, irú èmi ń sìn ọmọ orí yan gíla wa, omi ń jẹ wá ń yà. Lásìkò tá a tún wà yìí. Lásìkò ní 2023, bẹ́ẹ̀ ká máa sọ lára basic amenities lómi, kò yẹ ká ṣe máa fúnra wa problem omi. Nínú ìrìn àjò táwa náà tún wá rìn, mo ní bó a ṣe sọ pé wíwáyé ó níbi tí mo ṣe kànga sí. These are láti way back 2019 ká tó dìbò gan. Kò sómi. Ọ̀rọ̀ kò sí náà mọ̀ pé ìyẹn general problem ni, but ìyẹn on a larger scale la máa deal pẹ̀lú ẹ̀. But ọ̀rọ̀ omi, ọ̀rọ̀ ilé igá at this stage lásìkò yìí ká ṣe máa bára wa sọ yẹn. Ṣé láwa tá a tún wá níbi olóṣèlú ṣomi, a tún wá fi nǹkan ní ayé ara wa lára. Mo ti rí ibi tí wọ́n ti ń ta báàfù omi 150 láàrin àdúgbò yẹn náà. So báwo ni nǹkan á ṣe dẹ̀rọ̀? Báwo ni nǹkan á ṣe wà lọ́pọ̀ yanturu?
tá a bá tún ní kí làwọn nǹkan tó jẹ́ challenges fún wa nínú ẹ̀ ní tá a ti jọ sọ pé àwọn ọmọ líle báwo láà ṣe sùn tá à ní fi ojú kan tá à ní máa lajú kan lẹ̀ tá a sùn torún dẹ̀ tóra tá à ní gbọ́ yé pa wọ́n ti dé o bó láà ṣe jọ sọ gbogbo ohun tá a ti ń ṣe ọkùnrin ló ti ń dìbò tó ti ń ṣe assembly tó ti ń ṣojú àwọn èèyàn èmi á rọ àwọn èèyàn wa ẹ jẹ́ ká try the maternal instinct àti lo tọkùnrin àti rí ẹ jẹ́ wá wo ohun táwa abiyamọ náà lè ṣe ẹ jẹ́ ká wò yàtọ̀ ká wà láàrin ọdún 4 ẹ jẹ́ ká tún wo ohun tá a lè pèsè Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ bá àwọn ará ẹkùn ìdìbò yín sọ̀rọ̀ ìdí tó fi yẹ kí wọ́n dìbò fún yín ibi tó kù sí tẹ̀yin fẹ́ lọ ṣàtúnṣe ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ ṣé púpọ̀ gbogbo àwa tá a jẹ́ ọmọ ẹkùn ìdìbò Ìbàdàn South West Constituency 1 mo fẹ́ rọ̀ yín ni Tọ́lání ni o kò ní sú yín kò ní rẹ̀ yín Tọ́lání Adigun Sájòdè lórúkọ mi ọmọ ẹgbẹ́ olóṣùṣù ọ̀wọ̀ APC fún ètò ìdìbò tó ń bọ̀ níjọ́ Sátidé. A ti rí tó wí ká gbogbo àwọn tó ṣáájú ti ṣe a ti mọ ibi tó kù sí ẹ wá máa dà mí dá ẹ jẹ́ ká mú àyípadà tó lóòrìn tó dẹ̀ nítumọ̀ wá sí àdúgbò wa báwo làwọn ọmọ wa ṣe ríṣẹ́ báwo ni àwọn òbí gbogbo orí ọmú tá a jọ kólé láǹtà kó láṣẹ kó kú ò Ọlọ́run ò ní dá yín dọ́rọ̀ yín àwọn bàbá wa náà a ti ní àwọn tá a yà sílẹ̀ tó máa jẹ́ benefit fún wọn ìjọba ó dùn àmọ́ mo fẹ́ bẹ̀ yín ni ẹ jẹ́ ká dìbò wá sójú kan náà tẹ́ ẹ ṣe ń di ti Tọ́lání mo mọ̀ pọ́pọ̀lọpọ̀ yín ló mọ̀ mí náà dẹ̀ láti lájọṣepọ̀ tó dán mọ́rán bẹ́ẹ̀ bá wá ṣe ń dìbò mi ẹ dìbò Teslim kí iṣẹ́ tẹ́ ẹ fẹ́ rán mi kó lè rọrùn ni Ọlọ́run ò ní dá yín dọ́rọ̀ ni ẹ ṣé púpọ̀. Inú mi dùn wípé ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ yìí ó jẹ́ eléyìí tí ó ṣí ojú wa sí oríṣiríṣi nǹkan. Ẹ̀yin náà ti gbọ́ láti ẹnu ẹni tí ó jẹ́ olùdíje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin láti ẹkùn ìdìbò Ìbàdàn South West Constituency 1 eléyìí tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó bá di ọjọ́ àbámẹ́ta Sátidé wọ́n wà lára àwọn tí ẹ̀yin aráàlú ò mọ̀ dìbò fún gẹ́gẹ́ bí ẹni tí ẹ fẹ́ tì síwájú. Ẹ̀yin náà ti gbọ́ látẹnu wọn báyìí wọ́n sì ti sọ ohun tí wọ́n ní làkàá fún gbogbo àwọn ará ẹkùn ìdìbò wọn àti àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa kẹ́ ẹ tún darapọ̀ mọ́ wa lórí Facebook náà ó dìgbà kan náà.